Ìbẹ̀rùbojo ó ti ń ṣẹlẹ̀ ó sì ti ń wà láàrin àwọn alátìlẹyìn àti ọmọlẹ́yìn ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà olóògbé Muhammadu Buhari tó jáde láyé ní ọjọ́ 13 nínú oṣù keje ọdún tá a wà yìí pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí àwọn mínísítà tó ṣèjọba ní abẹ́ Buhari báyìí o bẹ́ẹ̀ ìlànà èèyàn ti ń sọ̀rọ̀ báyìí ìpè kí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ mínísítà náà fọ̀rọ̀ àbónúlù mínísítà for interior lásìkò ìjọba Buhari pé kò náà lọ fúra nítorí wọn ló ṣeé ṣe kí àjọ EFCC ìyẹn àjọ tó ń rí sí ìjẹgúdújẹrá àti ìṣòwò olùbáṣubàṣu Economic Financial Crime Commission kí wọ́n fi ìwé ìpè ránṣẹ́ sóun náà lórí ìwádìí àkóso ẹ̀ pẹ̀lú bó ṣe jẹ́ pé ìjọba Tinubu ó ti bẹ̀rẹ̀ báyìí o láti máa fẹ̀dí àwọn mínísítà tó ṣiṣẹ́ lábẹ́ ìjọba Buhari síta. Ẹ rántí wípé ẹni tó jẹ́ mínísítà tó lágbára jù nínú ìjọba Buhari ìyún amòfin Abubakar Malami tó jẹ́ amòfin àgbà Senior Advocate of Nigeria ìní Tinubu ló ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹ̀ báyìí o tí ìjọba ẹ̀ tó sì ti gbé lórí àṣemáṣe tí wọ́n ló ṣe lórí owó tí olórí orílẹ̀-èdè tẹ́lẹ̀ olóògbé Sani Abacha tó jí kó káàkiri pamọ́ èyí tí ìjọba Buhari ń gbà padà tó sì jẹ́ pé Malami ìlú ń gba owó ọ̀hún nínú àwọn owó yìí la gbọ́ pé Malami tó ti ṣe jìbìtì tó sì jẹ́ pé gbogbo eléyìí ni wọ́n ń bá Malami náà ń bá ṣẹjọ́ sí kódà láti bí ọjọ́ mẹ́ta dàsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ni Malami ló wà láti mọ́lé àwọn àjọ EFCC lásìkò tí eléyìí ń lọ níṣẹ́ ni ìròyìn mà tún jáde wípé wọ́n tún ti gbé mínísítà ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ àtọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lásìkò ìjọba Buhari èèyàn Minister for Labour and Employment olóyè Chris Ngige bẹ́ẹ̀ ni wọ́n fẹ̀sùn jìbìtì bílíọ̀nù 2.2 mílíọ̀nù náírà 2.2 bílíọ̀nù náírà iná fi kan Chris Ngige wọ́n ní lásìkò tí ó wà nípò mínísítà wọ́n ní ó lo àwọn kọ́ńtrátì kan tí àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ owó ìdáwójọ aráàlú Nigeria Social Insurance Trust Fund wọ́n ní ó lo àwọn kọ́ńtrátì tí àjọ náà tó gbé jáde òfin fún àwọn iléeṣẹ́ tí ó mọ àwọn tó jẹ́ olùdásílẹ̀ ìyẹn àwọn iléeṣẹ́ bíi Sezimo Nigeria Limited Zitacom Nigeria Limited tó sì jẹ́ pé ọjọ́ Ẹtì tí ṣe Friday ọ̀sẹ̀ yìí iná fojú Chris Ngige náà fi balẹ̀ ẹjọ́ ní báyìí inú ọ̀pọ̀ àwọn ọmọlẹ́yìn Buhari ni wọ́n ní òdùn ìpè lẹ́yìn ikú Buhari Tinubu ó ti ń fẹ̀dí àwọn mínísítà síta wọ́n ní kí ló dé tí ò ṣe báyìí lásìkò tí Buhari tó wà láyé bẹ́ẹ̀ làwọn kan sọ pé ẹni tó kàn tí ó ṣeé ṣe kí wọ́n fìwé pè lọ́dún tó ń bọ̀ ó ní ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá nítorí wọ́n ní wọ́n ti ń rí àwọn àṣírí kan àtàwọn àṣemáṣe kan nílé iṣẹ́ ìjọba tó ṣàkóso èyí tó ṣeé ṣe kán fi gbé òun náà kán fi fìwé pè pé ní ọdún tí a fẹ́ mú yìí.